Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn kọ́pù yìí? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn ọkọ àti ìyàwó yìí tí wọ́n ń ṣe fíìmù Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn wọ̀nyí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Ọ̀rọ̀ yìí ó tojú sú wa o. Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí MOBIMPE? Kí ló ń ṣẹlẹ̀ sí wọn o? Láti bí ọjọ́ mélòó sẹ́yìn ni mo ti máa ń mú ìròyìn nípa àwọn kọ́pù yìí wá, ṣùgbọ́n lénìí ìròyìn tí àtúnmúwá fún yín nípa wọn ó gbẹ̀wùkẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Lágbo òṣèré làwà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbádùn ìròyìn náà. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé arábìnrin tí wọ́n ń pè ní MOBIMPE aya Lateef Adédìméjì ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní I'm not interested again. Ó ní kò sí nǹkan kan tí ó kàn òun pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń búlì àwọn pé àwọn ò tí ì rọ́mọ bí. Ó ní kò sí nǹkan kan tó kàn òun o, torí wípé Ọlọ́run ló ń ṣọmọ. Ó ní gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa àwọn pé kò kàn òun o, wípé Ọlọ́run ọba ló ń ṣe ọmọ fún ẹ̀dá. Kò sí ẹ̀dá tó lè ṣe ọmọ fúnra rẹ̀. Ìjẹ́ ẹ rò pé èyí kì í ṣe nǹkan tí arábìnrin yóò yẹ kó sọ o, ṣùgbọ́n èmi lérò wípé nǹkan tí ó yẹ kó sọ nìyí. Lónìí a kò ní rí júbà ìlọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.